kẹ́mi pẹ̀lú ẹ̀gbọ́n mi first born wa láti jọ ní kankan. Then I was seeing it as something that is normal. Bí nǹkan tó normal. So, mo wà ọmọ kékeré yẹn mo wà kẹ́mi pẹ̀lú wọn sì jọ ní kankan. Tí inú yàrá kan ní èmi, mọ́ mi pẹ̀lú àwọn ẹ̀gbọ́n mi àti àbúrò mi ní yàrá kan lájọ ń sùn, yàrá méjì. Àwọn sùn kan, dáàdi wa sùn kan. So, orí ẹni kan ni gbogbo wa jọ ń sùn báyìí. Tí mọ́mi bá ti jáde kúrò ní yàrá tó lọ dáná kan tá máa jẹ lọ sùkúl, àwa náà máa ṣe nǹkan tí wọ́n. Ẹ̀gbọ́n mi méjì, èmi ni first born, èmi ni first daughter mọ́mi. Ẹ wò ó, tó bá ń sọ fún yín pé nǹkan ń bẹ, mọ́ ní kò sí nǹkan kan o. 10 ń bẹ, 40 ń bẹ, 200 ń bẹ, mílíọ̀nù ń bẹ. Láburú ò ní kàn wá, kò ní kàn àwọn ọmọ wa. Bá a bá fi gègé lé àwọn ọmọ míì lọ́wọ́ wípé kí wọ́n wá sọ ẹni tó jàbálẹ̀ wọn, bí ìyá wọn bá gbọ́ yóò lọ pokùnso ni. Ṣé ẹ mọ iye ọmọ tó jẹ wípé ẹ̀gbọ́n rẹ̀ ló jàbálẹ̀ rẹ̀ tó sì ń bára wọn lájọṣepọ̀? Ṣé ẹ mọ iye ọmọ tó jẹ pé bàbá rẹ̀ ló fọwọ́ jàbálẹ̀ rẹ̀ tí bàbá rẹ̀ sì ń bá lájọṣepọ̀? Ṣé ẹ mọ iye ọmọ tó jẹ wípé ọ̀nkù rẹ̀ ló ń bá lájọṣepọ̀ tí wọ́n níyà tí wọ́n sì ní bàbá? Ṣebí tí wọ́n bá jọ mọ òrukàn á ní báyà àti bàbá rẹ̀ ò sí ń bẹ̀ ni. Ọ̀rọ̀ yìí yóò gùn o, ó sì farabalẹ̀ tó gbọ́rọ̀ ẹ̀ dáadáa. Ó wà gbọ́bi tọ́rọ̀ ìwà lídì sí. Mo mọ̀ pójú máa ń kan yín ẹ̀ kí n fẹ́ farabalẹ̀. Bó tó bá farabalẹ̀ gbọ́ voice note yìí dáadáa, ó máa ṣe é láǹfààní ìwà àtẹ̀bí rẹ̀. Àwọn olórí bẹ́ẹ̀ ọmọ rẹ̀ ò sọ fún ọ ní. Láíláí, I treat my children so well. Pẹ̀lẹ́, Mrs. Trainer. Gẹ́gẹ́ bí abiyamọ, tójú tiẹ̀ báyìí láàparò fi ń ríran. Ọmọ mi ìyá ẹ̀ máa wò pé virgin lọmọ mi. My daughter she's still a virgin. Ní táìmù kan ní church wa, ọ̀rọ̀ yìí ogun ó lè ní part. Torí Facebook àti YouTube ní parí ẹ̀sìn. Ó lè ní part kó farabalẹ̀ kó máa gbọ́. Àwọn sọ pé wọ́n wá virgin. Mo mọ̀ pé olùṣọ́ náà gbà yín náà fẹ́ lo virgin. Ọlọ́run ọmọ rẹ̀ jọ dá o. Ọlọ́run ọmọ rẹ̀ jọ dá o. Ọmọ tó jẹ́ virgin jọ náà lọ́hùn tó bá wọn ṣe nǹkan náà, ṣe mọ̀ pé òun náà padà ń fẹ́ olùṣọ́. Mi ì ṣàrísọ, mi ì kàn lẹ́fídẹ́ǹsì ni tọ́jọ́ náà ti pẹ́. Ọmọ ń dó wá sọ fún mi fúnra lára rẹ̀, kì í ṣe pọ̀rọ̀ pé ó ṣe ẹ̀sẹ̀ nìkan, èmi ń sọ fún yín ni. Ọmọ kan tán ní virgin ni tí ìyá wọn kà mọ́ wá, bàbá ọmọ mi virgin, ọmọ mi virgin, ọmọ mi virgin. Wọn ò rí virgin kankan. Ó ní particular girl kan everybody wò pé tó máa wá virgin ọmọ yẹn ló máa jẹ́. Ojú tì yẹn ló mọ àwọn òbí ẹ̀ mọ́ àwọn church yẹn mọ́ torí ó ní virgin lòun. Ìyá ẹ̀ ní virgin, òun kọ́ ló ń pẹ́ virgin, ìyá ẹ̀ ní virgin. Ó máa wá bó ṣe lọ bá ẹni tó ń ṣàkóso fún yẹn pé òun kì í ṣe virgin, òun ti mọ ọkùnrin pé somebody kìdí kan ní ṣe bẹ́ẹ̀ kan ló ṣe má wọrí, wọn ò lò bẹ́ẹ̀. Ó tún sọ fún wọn pé kò ṣe ẹ̀kan, wọ́n á tún sọ pé ṣé bí is with one man, don't worry, àwọn máa lò bẹ́ẹ̀. Ẹni yẹn ṣàfẹ́ mú mọ̀ pé nínú gbogbo ọmọ yìí ò ń ṣe virgin rárá. Wọ́n bá ní no it's not with one man, ẹ̀yàn dá kìnìkan. Nígbà tó ọmọ yìí máa kà gbogbo àwọn tó ṣọ́rí wọ́n ṣe wá bọ́mọ yìí lájọṣepọ̀, kì í ṣe pé bí wọ́n rí ọmọ yìí bí kan lo chance tó sì níyà. Èyí tó bá jẹ́ kí n ṣe mi níbẹ̀ ṣeré mọ́, kí lè sọ fún pé àwọn ọmọ yìí mọ́ tó yẹ kí mi níbẹ̀ ṣeré mọ́ bó ṣe bọ́mọ yìí ni. Ọmọ yìí kà kì í ṣe 10 mọ́ ló kà. Ọmọ tá à ń sọ yìí ò tí ì pé 15 years nígbà tá à ń sọ yìí. Be that mother that listen to her children. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Ṣé rí voice note ní play?
ẹjọ́ gan mọ́ súnyàn gbà mí ìgbé ike níṣẹ́ yẹn ààrẹ níṣẹ́ ìbákà káwé kó yọ ọmọ èèyàn níṣẹ́ tèmi àmọ́ ẹni oníkan báyìí láti gbọ́kàn ẹ̀wọ́n nǹkan fìdílé yóò ní pààtì ẹ máa bá mi ká lọ let's go there. ẹ kú iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ ló lè dàrú nígbà tó ṣẹlẹ̀ ni pé tá a bá sọ pé wọ́n dì ìrẹ́jì obìnrin ní ìbálẹ̀ àti obìnrin ní ìrẹ́jì pé ọkùnrin kan dì ìrẹ́jì èèyàn mo máa ń wò bóyá pé bá rí màjíkì àbí kí ní torí kò wá kù sí mi rí àti ọkùnrin ọba mi ní kọ̀pọ̀ rẹ̀ tí ẹ̀jẹ̀ jáde àbí something like that kí ni nǹkan tó dẹ̀ fa mi ò tí ì mọ̀ wọn àlọ́mọ ọ̀sàpéjọ ọmọ bíi torí akárìn nípa fìdí ní ọ̀sàpéjọ ọmọ 7 tó tẹ̀gbẹ́ 7 ṣá tẹ̀lé pẹ̀lú ẹ̀gbọ́n mi first born wa àti jọ ní kọ̀pọ̀ then I was seeing it as something that is normal bí nǹkan tó normal so àwọn àlọ́mọ ọmọ kékeré yẹn mọ̀ ọ̀sà tẹ̀lé pẹ̀lú wọn ti jọ ní kọ̀pọ̀ tí ẹni yàrá kan ní èmi mọ́ mi pẹ̀lú àwọn ẹ̀gbọ́n mi àti àbúrò mi ní yàrá kan lájọ sùn yàrá méjì àwọn sùn kan dáàdi wọn sùn kan so orí ẹni kan ni gbogbo wọn jọ sùn báyìí tí mo bá ti jáde kúrò ní yàrá tọ̀nà dáná kan tó máa jẹ lọ sùkúl àwọn náà máa ṣe kọtí wa ẹ̀gbọ́n mi méjì èmi ní first born èmi ní first daughter mọ́ mi but not first daughter dáàdi ti níyàwó mo ti níyàwó kan tó fẹ́ mi mo ti níyàwó méjì mo tó fẹ́ mi èmi ní first daughter mọ́ mi so mo wà lọ́mọ kékeré yẹn pẹ̀lú ọjọ́ ní ìkókó títí mo ti ń dàgbà ó fọ́ṣúnẹ́tì pé mo wà ní ìgbà tí máa fi pé bí 10 years mo kúrò lọ́dọ̀ mọ́ mi mo lọ gbé ní ọ̀dọ̀ first born dáàdì mi tó jẹ́ ọmọ ìyálé mọ́ mi mo lọ gbé lọ́dọ̀ wọn so ìgbà yẹn àti sọ pé nǹkan mi yàn wáyé mọ́ ìgbà yẹn ní ojú mi ti wá ń là díẹ̀ kó tó gbọ́ mo ṣe wá padà sọ́dọ̀ mọ́ mi so ìgbà tí dáàdì wa sick torí lọ́dọ̀ first born dáàdì mi yẹn wọ́n máa tún ti ṣe nílẹ̀ yìí so mọ́ mi ò ara wọn gbà sí wọ́n ṣàmù padà sí gbọ́n tí mo sọ pé àjọ ní kọ̀ọ̀kan yìí mọ́ mi ò mọ̀ dáàdì mi ò mọ̀ anybody ò mọ̀ so nígbà tó mo ṣe àtọ́jú lọ́dọ̀ wọn yẹn ni o so ìgbà tí màá fi wá padà sọ́dọ̀ mọ́ mi mo ti màṣọ díẹ̀ gbà yẹn not that màṣọ tó yẹn ti pèlè tí gbà yẹn but at least mo ṣe pé ọmọ bíi 13 years mo wà lọ́mọ 12 years ní dáàdì wa kú so ṣáàjọ lọ bẹ́ẹ̀ bàtí dáàdì mi kú yẹn ni mọ́ mi wá padà sí ọ̀dọ̀ mo wá padà sí family house wọn torí àwọn ọlọ́gbọ́n mọ́ mi àwọn fún ọ ní problem níbẹ̀ wọ́n sáré wọn jáde kúrò níṣà ẹni sọ pé wọ́n sáré wọn jáde kúrò níṣà tó wọ́n padà sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹni ní kọ́ máa àwọn àpè lọ́dọ̀ pé at least tí kò ṣe rọrùn yẹn ọjọ́ tó ń rí oúnjẹ kíní kan ó ṣáà máa fìdí wá bẹ́ẹ̀ so ìgbà tí mo tún wá dé ọ̀dọ̀ ẹ̀gbọ́n mọ́ mi yẹn ìgbà yẹn mo ti pé bí ọmọ 14 years nígbà yẹn mo ti pé bí ọmọ 14 years nígbà yẹn mo ṣe wà ní mo ṣáà ní pé mo ti pé ọmọ 14 years nígbà yẹn ṣá ẹ̀gbọ́n mi yẹn sì máa wá first born yẹn wọ́n sì máa wá bọ̀ èmi ti máa ṣọ́ọ̀bà yẹn mi ò kí ń gbà fún wọn mọ́ nígbà yẹn so ó wá ní ọmọ ẹ̀gbọ́n mọ́ mi yẹn tó lọ máa wá harass mi ní òun ọjọ́ tó kọ́kọ́ wá òun má dùn ní pé ẹ̀gbọ́n mi yẹn aṣáájọ drag ẹ̀ ṣe everything aṣáájọ ẹ̀sìn máa ní gbogbo ọdún àbá ṣe láyé kí òbí pàápàá ìyá kó máa wà tálàtì gbogbo tí mo sọ yìí ibi kan ní èmi pẹ̀lú mọ́ mi jọ sùn níbi ìfọ̀lẹ́ pẹ̀lú mọ́ mi àti àbúrò mi obìnrin àjọ ń sùn so wọ́n tún jọ ẹ̀gbọ́n mọ́ mi yẹn ó máa wá máa ń bá mi pé kì í pọ̀ ó máa jù tó pé mo ti máa ṣọ́ọ̀bù mi ò kí ń gbà tó bá fẹ́ wá ó máa pa gbogbo náà ilé tí wọ́n bá tọ́nà sínú yàrá gan máa pa àwọn náà bó ṣe máa pa ó máa lọ kó fún níta tẹ́lẹ̀ pé tí lọ́ba dé kò lè mọ̀ wọn ò lè mọ̀ pé ọ̀bẹ rẹ̀ ṣẹlẹ̀. so ó wá di ọjọ́ kan tó wá tún mọ̀ mi sọ pé ó tún àṣírí ẹ̀gbọ́n torí mọ̀ mi ò rí lè mọ̀ pé òun ló ṣe irú nǹkan bẹ́ẹ̀ mọ̀ mi mọ̀ pé òun ló ṣe irú nǹkan bẹ́ẹ̀ ó di ọjọ́ yẹn tó wá ọjọ́ mi lè sọ pé tí mo drag everything pẹ̀lú ẹ̀ ó ti paná bó ṣe máa paná tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n mọ̀ mi ó sì paná bó ṣe máa paná ló bá wá lóòrùn ọjọ́ ìtorí ẹni wọ́n ti made up mind pé lọ́jọ́ ilé yìí o tó bá lè pa nǹkan tí fúnra mi bá ní ní pálá àtàgbà láti ṣe láti ọ̀sẹ̀ ní fúnra mi máa ṣe fún bó ṣe wá lọ́jọ́ yẹn bó ṣe tún tráyẹ̀ bó ṣe ń tráyẹ̀ bí mo ṣe bí ibi tẹ́gbọ̀dọ̀ ti jọ ń dráàgì ni mọ́ mi ti jí bó ṣe kọ́kọ́ mi ti jọ ẹ̀ fún mi sọ pé talilé mo ṣe sájáde nìyẹn ó ti paná ó ti rọ́ọ̀fù níta ó ti paná everywhere tó kò sí bẹ́ẹ̀ ṣe lè mọ̀ pé òun ni ó ṣe sájáde báyìí ni mọ́ mi ló sájáde bọ́ ìgbógbó ṣe sájáde yẹn tó ń tẹ̀lé ilẹ̀ ìlú everywhere dáàkì kò sí bí ọ̀sẹ̀ mọ́ kò sí bí ọ̀sẹ̀ fẹ́ rí o mo ṣe jẹ́rìsì tí wọ́n ṣe wọlé wọ́n ṣe jẹ́rìsì tàbẹ́ wọn àmọ́ mi tó wọ̀ wọn ò rí ẹni tí wọ́n wá àwọn orí kankan àwọn mọ́mí ẹ̀gbọ́n pẹ̀lú dáàdì ẹ̀gbọ́n tó jáde wọ́n fẹ́ máa wọ mọ́mí ẹni pé